onímọ̀ jẹ̀mú ayọ̀ Jésù onímọ̀ jẹ̀mú ayọ̀ onímọ̀ jẹ̀mú ayọ̀ onímọ̀ jẹ̀mú ayọ̀ dákun má gbàgbé mi o onímọ̀ jẹ̀mú ayọ̀ jàjọkọ̀ onímọ̀ jẹ̀mú ayọ̀ Jésù onímọ̀ jẹ̀mú ayọ̀ lọ́sẹ̀ yóò máa rán sí mi àti ẹ̀sìn rere ó máa fi ire wá wa ní sọpá mi onímọ̀ jẹ̀mú ayọ̀ dákun má gbàgbé mi o ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ti o bẹ́ẹ̀ ni lóun ló ní kọ́kọ́rọ́ Dáfídì ó ní ohun tó bá ti ṣí kò sẹ́ni tó lè tì sọ pé Olúwa ṣí ilẹ̀kùn ayọ̀ fún mi ní ọ̀sẹ̀ tuntun ilẹ̀kùn rere gbogbo tí màá fi ṣayé mi Ọlọ́run ṣí fún mi ṣí ilẹ̀kùn ayọ̀ náà Olúwa ṣílẹ̀kùn oore rẹ o mo máa ti wọlé ẹnu ọ̀nà mo kọlẹ̀kùn owó ilẹ̀kùn ọmọ àtàláfíà àtẹ̀mí gígùn owó tabua kọ́ńtíráàtì ńláńlá ìṣẹ́gun lórí ọ̀tá gbogbo ìgbéga lọ́nà gbogbo Olúwa ṣí fún mi lónìí ṣílẹ̀kùn oore rẹ Olúwa mo ti wọlé ẹnu ọ̀nà bàbá mo kọlẹ̀kùn o bàbá ṣílẹ̀kùn fún mi o gbogbo ilẹ̀kùn onírin gbogbo tí ọ̀tá ti tì mọ́ mi láti ọdún pípẹ́ Olúwa ṣí lónìí wọ́n náà sọ bẹ́ẹ̀ Olúwa fàánú ṣí ṣílẹ̀kùn oore rẹ yára nínú ọ̀sẹ̀ tuntun ṣàánú mi o Ọlọ́run ṣàánú mi o yára ṣàánú mi bàbá Ọlọ́run ṣàánú mi o lọ́sẹ̀ tuntun Ọlọ́run máa ṣàánú èmi àti bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀kùn tó ti tì táyé títì Olúwa máa fàánú ṣí ilẹ̀kùn táyé títì ilẹ̀kùn ọmọ bíbí Olúwa ṣí fún mi ilẹ̀kùn àlùyọ tó láyé já nínú ìpè nínú iṣẹ́ ìránṣẹ́ mi Olúwa ṣí fún mi ilẹ̀kùn gbígbá níbi iṣẹ́ mi Olúwa ṣí fún mi ilẹ̀kùn ìrọ̀rùn ìfọkànbalẹ̀ iṣẹ́ rere owó tabua ìbùkún ẹ̀mí gígùn àlàáfíà ayọ̀ kíkún ṣí fún mi Olúwa ṣí gbogbo ọkọ̀ tó fẹ́ lóyún ká lóyún lóṣù yìí gbogbo ọkọ̀ tó fẹ́ lọ́kọ kó pàdé ọkọ wọn gbogbo ọkọ̀ tó fẹ́ láya kó pàdé aya wọn gbogbo ọkọ̀ tó fẹ́ rè ìlú ìbò kọ́nà kò ṣí fún wọn gbogbo ọkọ̀ tó ń wá ìwòsàn ìmúláradá kí gbogbo ìmúláradá náà kó jẹ́ tèmi tẹ̀rẹ̀ gbogbo rere gbogbo tí a fi ń ṣayé kó jẹ́ tiwa lọ́sẹ̀ ìsọpá mi Olúwa máa ṣe ilẹ̀kùn táyé títì Jésù ó bá mi ṣí ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ti o Jésù ìwọ ló ní kọ́kọ́rọ́ tó ṣí tó ti ṣílẹ̀kùn ayọ̀ mi o tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ti o bá mi wá solution sí ọ̀rọ̀ ayé mi bá mi wá solution sí ọ̀rọ̀ iṣẹ́ mi